Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí. Kí la fẹ́ yẹ̀wò lónìí? Ohun tí a fẹ́ yẹ̀wò lónìí òun ni gbajúgbajà èdè tí a máa ń sọ nílẹ̀ Yorùbá wípé àwa ọmọ kú-ó-tù-ó-jíire. Láì gbára wa lásìkò, kò sí tó ń jẹ́ kú-ó-tù-ó-jíire. Ìdí leléyìí o. Gbólóhùn ìbéèrè òun ni ọ̀rọ̀ tí a sọ láàrin yẹn. Kú-ó-tù-ó-jíire ó túmọ̀ sí wípé kì í ṣe gbólóhùn ìbéèrè mọ́. Ẹni tí a bá sọ wípé kú-ó-tù-ó-jíire bíi kí èèyàn kàn máa bá èèyàn sọ̀rọ̀ bíi gbólóhùn lásán ni tí kò sí àmì ìbéèrè níbẹ̀. Ṣùgbọ́n èyí tó tọ̀nà gangan ni kú-ó-tù-ó-jíire bí. Òwúrọ̀ kùtùkùtù ni wọ́n máa ń kí èèyàn nílẹ̀ Yorùbá. Ẹ rí wípé àwọn òyìnbó amúnisìn àti àwọn tí kì í ṣe ọmọ Yorùbá tí wọ́n ti ṣe ìrìn àjò wá sí orílẹ̀-èdè Yorùbá rí, àwọn ni wọ́n ti jẹ́ kó yé wa wípé Yorùbá máa ń sọ wípé ẹ kú, ẹ kún, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú rọ̀lẹ́. Yorùbá o, ẹ kú ni gbogbo nǹkan. Bẹ́ẹ̀ ni ẹ kú ni. Kú-ó-tù-ó-jíire bí ló yẹ ká sọ, kì í ṣe kú-ó-tù-ó-jíire. Kú-ó-tù-ó-jíire bí òun ni pé ẹ kú òwúrọ̀ kùtùkùtù, ẹ jíire bí o. Ẹ̀yin tá wá sọ fún pé yóò wá sọ pé a dúpẹ́ lọ́wọ́ Olódùà, a jíire o. Èyí ni pé kò sí ohun tó ń jẹ́ kú-ó-tù-ó-jíire nílẹ̀ Yorùbá. Èyí tó tọ̀nà ni kú-ó-tù-ó-jíire bí. Ẹ ṣeun o. Ẹ má gbàgbé láti bá mi follow page yìí àwa tí a ò bá ti follow. Ẹ bá mi share kí ẹ comment. Láṣẹ Èdùmàrè, ibi ò ní jẹ́ ti gbogbo yín o. Ire o.